eléyìí ní agbára o ẹ̀yin èèyàn orí kó Anthony Joshua yọ kúrò nínú ìjàmbá ọkọ̀ tó ní agbára ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o Anthony Joshua abẹ̀ṣẹ́kù bí òjò ọ̀gbẹ́ni ọmọkùnrin tí máa ń jàun wọ́n ní pé orí kó yọ lónìí o nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní òpópónà Lagos Ibadan Expressway wọ́n ní pé accident yìí pó ní agbára ó fatai débi pé wọ́n léèyàn méjì ló sáré gbẹ̀mímì lójú ẹsẹ̀ àwọn méjèèjì tó ń jókòó sẹ́gbẹ̀ẹ́ Anthony Joshua wọ́n sáré jọ́lọ̀ ń pè ní o lójú ẹsẹ̀ ní ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o ẹ rí i pé nǹkan ti ba Anthony Joshua náà ẹ wo bó ṣe ń gbé jáde kú ònú ọkọ̀ ọ̀rọ̀ yìí ní agbára ẹ máa bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bò síasíá ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bò káàkiri tààràtààrà kó bàa lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára o ẹ wò ó tẹ́ ò bá gbàgbé ẹ̀yin èèyàn lónìí náà nìṣẹ̀lẹ̀ yìí wáyé o ìyún 29/12 ọdún 2025 tá wà nínú rẹ̀ yìí níṣẹ̀lẹ̀ àbàmì yìí ló wáyé o ní nǹkan bíi aago 11 àárọ̀ yìí ẹni wọ́n ní pé Anthony Joshua ń rìnrìn àjò ní o lópòpónà Lagos Ibadan Expressway wọ́n ní níbi tí driver ti ń drive ẹ sì mọ̀ pé convoy ni òun nìkan kọ́ ní ń dárìn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ní ń bẹ lẹ́yìn wọn kódà àwọn ọlọ́pàá gan wọ́n tẹ̀lé wọn travel o tó jẹ́ pé àwọn náà gbé ọkọ̀ tí wọ́n ní àmọ́ ọkọ̀ Anthony Joshua ní ń bẹ wájú wọ́n ní ọkọ̀ jíìpù ló wọ̀ o wípé driver tó wà níbẹ̀ sí ń sáré tètè lọ wọ́n ní lójijì wọn mọ nǹkan tó dé o wípé ọkọ̀ ńlá àwọn ọkọ̀ àjàgbé kan tí wọ́n páàkì jẹ́jẹ́ tiwọn ṣẹ̀bá ọ̀nà wọ́n ní driver yìí ló kàn ṣàìdédé ló yà bàrá ló lọ bá ọkọ̀ àjàgbé eléyìí tó ra páàkì jẹ́jẹ́ títí ẹ̀ sẹ́gbẹ́ òpópónà ni wọ́n kọlù ló ṣẹrí mọ́ gbà ní gbogbo nǹkan bá di fọ́pọ̀ yánrin o gbogbo bọ́mbà ọkọ̀ ní gbogbo ẹ̀ ló písìsì gbogbo imú mọ́tò ló rún yégéyégé eléyìí ní agbára wọn láwọn méjì tó jẹ́ ọ̀rẹ́ Anthony Joshua tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé wọ́n sáré gbẹ̀mímì lójú ẹsẹ̀ ni o ni wọ́n jọ́lọ̀ ń pè bẹ́ẹ̀ sì ni wọ́n ní pé Anthony Joshua ń tiẹ̀ wípé kò sí àpá púpọ̀ lára rẹ̀ pé Ọlọ́run ọba Èdùmàrè ó bá wa dóòlà ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ yìí ní agbára ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bò síasíá ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bò tààràtààrà kó bàa lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára o wọ́n ní pé àwọn akọ̀ròyìn kan tọrọ ìṣojú wọn kò ró nílé iṣẹ́ ilé ìwé ìròyìn The Punch wọ́n láwọn gan ni wọ́n ṣe kòńgẹ́ ìṣẹ̀lẹ̀ ńlá aburú yìí o eléyìí tó ṣẹlẹ̀ láàárọ̀ òní ni o níbi tí Anthony Joshua tí wọ́n ní pé ọkọ̀ tí ń gbé lọ tó ti lásídẹ̀ǹtì wọ́n ní pé lọ́gán tí àwọn akọ̀ròyìn tí wọ́n rí wọn ní wọ́n sáré dúró nobel sì ń sáré ya gbogbo fọ́nrán nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ̀wọ̀n náà ni wọ́n fi ń tó wa létí àwọn ìwé ìròyìn The Punch àwọn náà ni wọ́n fi lè síta kódà wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Anthony Joshua lọ́nláìn gbogbo wọn pátá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣeun o táwọn ò pàdánù Anthony Joshua o wọ́n sọ pé àwọn méjì tó jẹ́ ọ̀rẹ́ Anthony Joshua tí wọ́n ti gbẹ́mìímì pé k'Ọlọ́run ọba Èdùmàrè kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ wọ́n ní pé àwọn amójútó ọ̀rọ̀ ọkọ̀ ìyún àwọn road safety wípé àwọn náà ti bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn ìwádìí òfin tó láti rí i dájú pé kí ni nǹkan tó fà ń pàtó tó fi di pé dírẹ́fà yìí kàn déédéé yà bàrá tó sì lọ ṣẹrí mọ́ ọkọ̀ àjàgbé tó dúró jẹ́jẹ́ tiẹ̀ sí ẹ̀bá òpópónà ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ lágbára Ọlọ́run ọba Èdùmàrè bọ́dún yẹn ń lọ sópin ẹ̀mí wa ò ní lọ sópin o ẹ̀mí yín ò ní lọ sópin o ọdún yìí kò sì ní dìyín lẹ́rù lọ ẹ bá ń ṣàmì àdúrà kẹ bá ń gbé tó àdúrà mi gbogbo apátápátá là cross over sínú ọdún 2026 ní ayọ̀ àti àlàáfíà nípalára o ẹbí wa ò nípalára bẹ́ẹ̀ sì là ní lásídẹ̀ǹtì wọn ò ní jí wa gbé o ẹ bá ń ṣàmì àdúrà kẹ bá ń gbé tó àdúrà mi ẹ wò ìlérí tiwa làwa múṣẹ o
gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé ní jẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà la sì ní jẹ́ kí tí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ̀lé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. àdìtú ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí ètò tá a gbé kalẹ̀ láti kọ́ ọmọ aráyé lọ́gbọ́n ètò tá a ti tú àwọn àṣírí tó kẹnu tó fẹnu tó lọ́rìn àwọn àṣírí tó wà lábẹ́ aṣọ tí ń kọ́ni lọ́gbọ́n àwọn ìlàkọjá àwọn èèyàn tó kà màmá ó yá máa sáré tètè lọ sórí ìkànnì wa níbi tẹ́ ti máa jẹ̀gbádùn ètò àdìtú níbi tí a ti máa tú pẹrẹpẹrẹ àwọn àṣírí kò tán síbẹ̀ o àǹfààní tún wà fún gbogbo àwọn tó bá ń wo fọ́nrán wa láti ìbẹ̀rẹ̀ dópin gbọ̀n láti fi recharge card 1,000 naira ṣèfàjẹ́ lórí gbogbo fọ́nrán àdìtú ó yá tara ṣàṣà lọ sórí YouTube kẹ́sì tẹ àdìtú reality show rí pé o subscribe like comment share kó o sì má gbàgbé láti tẹ agorẹ́bẹ́tẹ́ tí bẹ́ẹ̀ òní ò máa ta olólobó wípé a tún ti du àwọn fọ́nrán míì síbẹ̀ àdìtú ètò àwòkọ́gbọ́n. ìwọ sátidé èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti ọ̀dà fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú.